explain fún ọba explain fún ọba explain fún ọ dáadáa ìjìnlẹ̀ FM ẹ máa gbọ́ ẹ̀ sórí fóònù yìí kò kì í máa ń jẹ dátà ẹ lè máa gbọ́ continuous òun lóòrùn wà níbí sà kọ́ dẹ̀ rẹ́jísà sí Ètí Ọ̀dọ́ Yorùbá bí sà Ètí Ọ̀dọ́ Yorùbá.org lélẹ̀ eléyìí agbaṣẹ́ṣe ilẹ̀ Yorùbá àwọn tó bá kọ̀ǹtátọ̀ tó tá bá ti bẹ̀rẹ̀ ìjọba òṣìṣẹ́ bẹ̀rẹ̀ sí jáde nìyẹn direct so ibi tẹ́ máa click sí ní www.agbaṣẹ́ṣeilẹ̀yorùbá.com www.etiodoyorùbá.com àwọn tó fẹ́ join ní army tó fẹ́ join sójà fẹ́ gbogbo ẹ̀ pápátá ibẹ̀ tó máa lọ nìyẹn so gbogbo apápátá àti already Yorùbá ti dúró tí ọ̀dà tó wọ́n pè ní òmìnira Yorùbá 2022 November 20 last year láṣẹ declaration sà ẹ bá wo lẹ́tà yẹn sà lẹ́tà tó ń fún yín lẹ́ẹ̀kan yẹn tó ń fún yín lẹ́tà sà lẹ́tà yẹn sà tó ń fún yín lẹ́tà ẹ sà wọn ò fún yín lẹ́tà pẹ̀lú ẹ̀ bàbá ẹ má bọ̀ á fún ọ lẹ́tà ẹ fún ọ lẹ́tà náà lẹ́tà tí a print jáde ń gbà ẹ nìyẹn lẹ́tà kìíní lẹ́tà tá a kọ nígbà tó fẹ́ dìbò sódà kan lè mọ̀ pé àwọn ọkùnrin tó kàn wá pẹ̀lú ìdìbò òmìnira orílẹ̀-èdè Yorùbá ti dúró òun ní ẹ fún bàbá ẹ fún ọkàn bá pín dáadáa so ẹ jọ sà tẹ bá wo ẹ bá go through ẹ rí pé gbà tí wọ́n fẹ́ dìbò lákọlá ṣe lẹ́tà jáde àwa print àwa pín fún àwọn èèyàn pé a ò fẹ́ nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ àwa ti jáde so òmìnira orílẹ̀-èdè Yorùbá ti dúró a sọ pé kò sí wọn tó kàn wá pẹ̀lú ìbò wọn ò ní ìkànkan ṣe pẹ̀lú wa torí pé a ti jáde ní òmìnira ní 2020 November 20 last year la jáde ẹ ṣe gan sà àdúgbò sà yẹ sà àdúgbò sà yẹ sà àdúgbò sà. Rí sẹ́ni lọ́gbẹ̀ẹ́sẹ̀ ni. Àwọn ọmọ ìjáwó lọ́jẹ̀ láwọn nínú oko. Ìjáwó ló wà ní.